àwọn àgbàlagbà wọ́n ní ọ̀rọ̀ tó bá gbàárọ̀ a kì í sọ lọ́sàn-án, ọ̀rọ̀ tó bá gbọ̀sán a kì í sọ lálẹ́. Bẹ́ẹ̀ ni kábíyèsí Olúbàdàn tuntun tí yóò gbadé lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí 2025, ọba Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn ìkẹrìnléníogójì nílẹ̀ Ìbàdàn. Bàbá náà ti fọ́gbà yẹn ga, bàbá ti sọ̀rọ̀ lórí ojùmí èmi làgbà ìwọ kọ́ làgbà tí ó ń lọ láàrin kábíyèsí Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́. Kí wá ní bàbá Olúbàdàn tuntun, kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí o, bá a ṣe ń pàkan nìkan rú. Ojoojúmọ́ làwọn onílàákàyè, àwọn òǹwòye ni wọ́n ń pariwo wípé ká sinmi agbájá, ká sinmi ìwọ́jùmí òjùmí láàrin àwọn ọba aládé wa, ká gbà láfíà láàyè, ká lò fẹ́, kí àjọṣepọ̀ ìṣọ̀kan kó lè wà láàrin àwọn ọba aládé, kí lọ síwájú tí à ń pariwo, kí dàgbàsókè tá à ń jàran kan nílẹ̀ Yorùbá kó lè tètè tẹ̀ wá lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ìṣe, ọ̀rọ̀, ìwà àwọn ọba aládé wa ilẹ̀ Yorùbá yìí kò dàbí ẹni wípé wọ́n kàn tiẹ̀ mú ìlọsíwájú, ìdàgbàsókè, ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá lọ́kùnkúndùn ní pàtàkì, torí pé àwọn ọ̀rọ̀ tó ń súyọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó ń ṣe èmi gangan ní pàtó ní kàyéfì, tí ó ń kọ mí lóminú, tí mo sì wò wípé ó yẹ ká máa ṣàkíyèsí, torí pé tí bá ń lọ báyìí ó dọwọ́ Ọlọ́run o. Kí ni kábíyèsí Olúbàdàn tuntun ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà, kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Màá mú wá fún yín táàjọ gbọ́, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún káwò ká gbọ́n tí wọ́n ní fún wa, tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mò ń bọ̀ o, ẹ mọ́ ti lọ. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára dẹ́dà láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọ́n ní ìkọ́ kìí kọ́ bálá, ìtàkùn kí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ládìẹ tó pè mọ́ bọ̀, àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o, àwa àti yín á mọ̀ bọ̀rẹ̀, àwọn ajógún ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí mo ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo ní kábíyèsí tuntun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àwọn náà ti ka bẹ́ńkò, wọ́n ti tọ̀pá bọ́ọ̀lù, ìlú ti fọhùn. Kí ni kábíyèsí Olúbàdàn tuntun ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà, kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Bàbá ní àwọn ò rò pé ìjà wà láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́, torí pé ojúmọ́ tó yóná
ìjà àgbà kò yẹ kọ́kàn tiẹ̀ máa wáyé láàrin àwọn ọba méjèèjì, pé àwọn aráàlú, àwọn olólùfẹ́ ìlú kìíní, àwọn olólùfẹ́ ìlú kejì, pé ni wọ́n ń dáwọ́ ọ̀wọ́ lẹ̀ láàrin àwọn ọba aládé wa. Bàbá tẹ̀síwájú, bàbá ní kábíyèsí ní tá a bá kàn tiẹ̀ wá wò nínú ìtàn gan, tá a bá lọ sínú àkọọ́lẹ̀ nílẹ̀ Yorùbá, kò tí ì sílùú tí ó lè jagun tàbí tó lákọọ́lẹ̀ ogun jíjà ní àjàṣẹ́gun bíi tilẹ̀ Ìbàdàn. Gbàtí bàbá parí ọ̀rọ̀ tí wọ́n fọ́ gba ayẹ́gan pátápátá, ìyẹn kábíyèsí ọba Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tuntun, gbàtí wọ́n tọwọ́ bọ̀lù pátápátá, kábíyèsí ní tí ì bá sọ láàlẹ̀ Ìbàdàn gan ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe lára wọn lọ́ba ilẹ̀ Yorùbá balẹ̀ Oòduà lónìí, kò bá ti sí wọn ò bá ti máa pera wọn lé ọba ilẹ̀ Yorùbá ọba ilẹ̀ Oòduà. Tí ì bá sọ láà ilẹ̀ Ìbàdàn pé emir lọ́pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n ń pera wọn lọ́ba aládé nílẹ̀ Yorùbá lónìí, emir ni wọn ò bá máa jẹ́, pé ọlá Ìbàdàn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ò ní wọ́n jẹ, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àkọọ́lẹ̀ nínú ìtàn. Ọ̀rọ̀ pọ̀ tí bàbá sọ ní ọjọ́ Thursday ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lọ̀rọ̀ yẹn jáde. Oríṣiríṣi àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òye àwùjọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà, káàkiri àgbáláyé, ó ní wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ tí kábíyèsí ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tuntun nílẹ̀ Ìbàdàn, lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, lórí ọ̀rọ̀ tí wọ́n wí yìí. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Ẹ jẹ́ kí n mú wá fún yín, kájọ wò ó, kájọ gbọ́. Tá a bá wá gbọ́ tán, tí n bá mú wá fún yín tán, èrò àti ìwòye àwọn ọmọ èèyàn, àwọn ọmọ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tí bàbá Rasidi Adéwọ̀lú Ládọjà sọ, kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín gangan. Tí bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ètò mi, mo máa ń fi àǹfààní sílẹ̀, mo máa ń fi àyè sílẹ̀ láti jẹ́ pé káwa àti yín kájọ gbéyẹ̀wò, káwa náà ó fi èrò àti ìwòye tiwa hàn lórí àwọn nǹkan tá a bá mú wá, tá a bá ń gbéyẹ̀wò lórí ètò yìí, lórí ìkànnì mi. Torí pé mo máa ń sọ, tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí ní gbogbo ìgbà wípé ìkànnì yìí, ìkànnì mi, ìkànnì yín ni, àjọ ní ni, a sì gbé kalẹ̀ láti jẹ́ pé kí oníkálukú ká máa fi èrò àti ìwòye wa hàn lórí àwọn ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Mo sì máa ń sọ wípé èrò kí papọ̀, ìwòye kí papọ̀ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀mi ṣe lè wò ó yàtọ̀ sí ti yín, bẹ́yìn ṣe lè wò ó lè yàtọ̀ sí tèmi. Bọ́ọ̀lù ń ṣe dálé ayé nìyẹn kọ papọ̀. Bẹ́ẹ̀lòmí ó ṣe wò ó lè yàtọ̀ sí tẹ̀yin náà, bẹ́yìn náà ó sì lè wò ó lè yàtọ̀ sí tẹlòmíì. Èrò ni ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. Nínú àwọn messages, comments tó ti wà lọ́wọ́ mi ń bí, èrò ọ̀pápọ̀ oníkálukú kàn gbé tiẹ̀ kalẹ̀ níwọ̀n bí ojú tó fi wò ó. Bẹ́ẹ̀ ni ara àwọn tí wọ́n sọ wípé bó ṣe rí ni kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn sọ ọba Rasidi Adéwọ̀lú Ládọjà. Ara àwọn tó sọ wípé bàbá náà ń gbéra wọn lárugẹ ni. Ara àwọn tó sọ wípé bàbá náà fẹ́ join train ni. Ara àwọn tó sọ wípé bàbá náà kán mọ́ ní bàbá náà rọ́rọ̀ sọ. Kálukú kàn fi ìwòye àti ìwòye tí èrò àti ìwòye tí wọ́n hàn, ó sì ṣe rí nìyẹn. Kí wá láwọn èèyàn wí, kí láwọn èèyàn sọ, ẹ jẹ́ mú wá fún yín.
kájọ wò kájọ gbọ́ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ń dé iléeṣẹ́ tí wọ́n ń so nígbọ̀wá lórí ètò yìí tí wọ́n ń polówó iléeṣẹ́ wọn iléeṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ń po oògùn nílànà tewé àtegbò láti fi máa ṣe ìwòsàn ìtọ́jú àìsàn àrùn tó bá ń bọmọ ẹ̀dá wọ̀yá àjà ṣẹ́jẹ̀ ríru ni ṣé rọpárọsẹ̀ ni ṣé ọ́sà ni ọgbẹ́ inú ṣé ìfúnpá gíga ni ṣé àìrọ́mọbí ni ṣé fibroid ni ṣé ìdákọ́lẹ̀ ni ṣé àìlèṣe déédéé ni ṣé àìróyúnnú ni tàbí èyíkéyìí àìsàn tàbí àrùn níléeṣẹ́ S2 Ultimate Herbal International ọbẹ̀ Èdùmàrè ń gbà fún wọn ìlànà ìgbàlódé oní wọ́n fi ń po oògùn wọn ewé àtegbò ni wọ́n sì ń lò láìsí kẹ́míkà kankan tí wọ́n fi kún wọ́n gba àṣẹ ìjọba lórí àwọn oògùn tí wọ́n ń ṣe jáde iléeṣẹ́ S2 Ultimate Herbal International ká tó tẹ̀síwájú. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀ ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Ní gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà gbogbo ìdààmú orí fífọ́ ara yíyún yóò dùn gbàgbé pátápátá wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru hypertension àìróorun sùn orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá ìdọ̀tí ara ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. gbogbo mọ́lẹ́kọ̀ọ́ kéwọ́lé sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure ìdí iṣẹ́ gidi gan-an. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀ ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora. bó ṣe jẹ́ ni ẹ̀yin náà ti gbọ́ tí a mú wá fún yín yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà lẹ́tí ń wò lójú móhùnmáwòrán yín yẹn ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ bí àwọn oògùn tó ń jáde nílé iṣẹ́ S2 Ultimate Herbal International bí ó sì tó yín lọ́wọ́ ẹ jọ sọ̀rọ̀ papọ̀ bó ṣe Nàìjíríà lẹ́wà ni tàbí òkè òkun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọ́n náà nìyẹn ó sì mọ̀ wípé ayọ̀ ni ó padà já sí fún yín lágbára dẹ́dá ẹ jẹ́ mú wá fún yín gẹ́gẹ́ bí kábíyèsí ọba sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tuntun tí ó gbadé láìpẹ́ wọ́n ní Aláàfin cannot go to Ilé-Ifẹ̀ and rule over the people there and Ọọ̀ni of Ifẹ̀ cannot go to Ọ̀yọ́ and rule over their people there. They have their different territories where they are operating. The kind of history their supporters are referring to is like that of the history of Britain colonizing America. That was in the past. Today, if America sneezes, the entire Britain will catch a cold. The position of Ibadan on this matter is well documented in history. Without the influence of Ibadan, the traditional title of the entire Obas in Yoruba land would have been Emir, not Oba.
kí wá ní àwọn èèyàn wí kí làwọn èèyàn sọ Mr. Yusuf Adéwálé Adétóyè ṣe àwọn ní bàbá díẹ̀díẹ̀ sà wọ́n sì fẹ̀rín sí i Ògúndìjọ Rótìmí Johnson àwọn ní Ìbàdàn Warriors and its Ajẹ́lẹ̀ were defeated in Kiriji War. Even Ààrẹ Latosa died in Kiriji battlefield. Ìjẹ̀ṣà and Èkìtì Warriors are spectacular. Prince Friday Ọ̀gálẹ́yẹ àwọn ní was it Ibadan or warriors from various Yoruba kingdoms who assembled in Ibadan to fight back until they put an end to it at Osogbo in 1840. Let us not start another wahala that will tear apart Yoruba land again o. I have said my jẹ́jẹ́ o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ọlálékan Emir àwọn ní there is nothing called Ibadan before 1930. Ibadan is a settlement where warriors across Yoruba land used as military base because of the hills that surrounded the city. It later grew to a place where people decided to settle because of the security it provides. That is why it took Ibadan a while before they have a king. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ti fi sọwọ́ ẹjá mèrò àti ìwòye tí yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ sì bẹ́ẹ̀ sí ń wò wá ẹ sì bẹ́ẹ̀ sí ń gbọ́ wá ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rí jìnnà dáadáa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.